repeat. Federal government gbowó fún bàbá Akíntóyè. Gbogbo ẹ ṣe ẹ fún wa ní story kò correct fún wa. Federal government gbowó fún bàbá Akíntóyè àti Professor Adéníran. Àwọn gan ló wá sponsor Sunday Igboho, tí wọ́n gbowó fún Sunday Igboho torí ajagun ta ni Sunday Igboho. Wọ́n á gbowó fún láti ṣe iṣẹ́ yẹn kó kàn fi rú àwọn federal government lójú. Wọ́n lè máa sọ pé nǹkan báyìí ṣe bẹ̀ òun wá jẹ́ṣẹ́ yẹn kọjá ibi tí wọ́n rán. Òun ló fà á tí àwọn náà wá fi gbé ìgbésẹ̀ wípé ibi táwọn ẹ ọ̀tọ̀ ibi tó tún ṣe ọ̀tọ̀. Àwọn yẹn náà ló wà nídìí pé kí wọ́n mú Sunday Igboho. Àwọn náà ló wà nídìí pé wọ́n release ẹ̀ fáwọn táwọn náà lọ fi jókòó sí Kòtónú tó fi wà Kòtónú bẹ̀ tí wọ́n fi jẹ́ kí Sunday Igboho rọ́wọ́ yọ láti gbé ìgbésẹ̀ tó kàn síwájú sí lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ní tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn owó federal government wà lọ́wọ́ wọn. Owó federal government kàn tí wá síwájú kálí wọn 2023 tí Tinubu ọ̀bá wa wọlé ní ìbò àwọn náà lè gbé ìgbésẹ̀ pé yes Yorùbá nation la fẹ́ gbà torí pé Tinubu ò wọlé. So declaration tó ṣe òní ò jẹ́ kí inú wọn kù sí. Ẹ jọ̀ọ́ sà ṣé mísàn Sunday Igboho nìyẹn tàbí àwọn bàbá yìí ló kàn dààmú ọmọkùnrin yẹn. Ṣé ọmọkùnrin yẹn fẹ́ ó ní nation fún Yorùbá nation ṣùgbọ́n torí àwọn bàbá méjèèjì yẹn tí wọ́n lọ jókòó tì ní Kòtónú bẹ̀ bàbá òfò méjèèjì tí wọ́n lọ jókòó tì ní Kòtónú bẹ̀ yẹn àwọn ló present because àwọn ni wọ́n. mo kì í yín o, orúkọ tèmi ò yí padà. Yèyé Dára ọmọlúàbí wọn, Yèyé Dára global, Yèyé Dára kó owó èkókòkò òun ni mò ń jẹ́. Ẹ ṣeun gan ni. Mo fẹ́ ṣe àlàyé yìí fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Màámi Kogi, ẹnì kan fún yín ní correct information. Kí ni nǹkan wàhálà tẹ́ ní, problem wo lẹ ní pẹ̀lú bàbá Akíntóyè? Mo fẹ́ kẹ́ mọ̀ pé àgbàlẹ̀yìn náà dà ní o. Bẹ́ẹ̀ ṣe gbé dáyà ẹ gbé jù bẹ́ẹ̀ lọ. Àgbàlagbà náà ni bàbá Akíntóyè. Èmi ò ní kẹ́ má support èèyàn tẹ́ bá fẹ́ support. Ṣùgbọ́n ẹ rò dáadáa o, tí òtítọ́ bá dé ibo lẹ fẹ́ fojú sí. Àwọn ọmọ Yorùbá nífẹ̀ẹ́ yín, Màmá Kogi. A rí yín gẹ́gẹ́ bí ìkan lára àwọn abiyamọ ilẹ̀ Yorùbá. Bọ̀yí tẹ́ wá ń ṣe yìí, kódà ẹ dójú ti ọ̀pọ̀lọpọ̀ wa ta nígbàgbọ́ nínú yín mà. Àwa ò mọ̀ wípé ẹ̀yin kò séyàn tó rò lọ sọ́dọ̀ yín láíláí pé irú ìwà àwọn ohun tẹ́ gbé jáde ó lè wá láti pàṣẹ yín. Apá everybody wá jábọ́. Kò sí wàhálà. Ṣé ẹ hate bàbá Akíntóyè ni àbí Ìgbòho lẹ hate? Èmi ò mọ àwọn tẹ́ hate ń bẹ o. Ní àwọn méjèèjì. Ẹ̀yin náà máa wo irọ́ tẹ́ ń pa tó ń pa tẹ́ jọ ń sọ ń bẹ̀yìn. Ẹ̀yin náà ẹ padà lọ play ohùn yín. Ṣé ó dùn létí? Ṣé ó dá kó jẹ́ pẹ́nu yín náà ti máa gbọ́? Ó gbowó government torí ẹ̀ náà ṣe like bọ́n ṣe declare. Kò séyàn kankan tó lè ti anybody gbọ̀ngbọ̀n. Ìgbà tẹ́ mọ̀ pé ẹ ṣe findings yín dáadáa pé ẹ ready láti declare. Ẹ̀yin náà ti rí pé declaration àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Ẹ ti kọjá ọ̀rọ̀ ẹnu fatafata orí social media. Reality torí social media tẹ́ rò wípé ó yá ẹ jẹ́ ká ṣe. Wọ́n sì ti ṣe fún yín. Ó ẹ̀dẹ̀ ti rí bó ṣe rí bẹ́ẹ̀ yẹn. Ṣé ti rí pé kò fìdí múlẹ̀ orí social media nìkan ló mọ̀. Mo fẹ́ kẹ́ rántí o. Wọ́n kàn déédéé gbé bàbá Akíntóyè láti jẹ́ leader àwa Yorùbá o. Ní Yorùbá nation. Wọ́n jókòó wọ́n ṣe meeting jọ́ tán pé meeting Màmá Kogi ṣe wà ńbẹ̀ tẹ́ bá wà ńbẹ̀ ṣó ẹ ti rí àwa gbọ́ wípé wọ́n dìbò fún àwọn tí wọ́n yàn kalẹ̀ ní gẹ́gẹ́ bí olórí pé ta náà fẹ́ fi sí ipò yẹn. Bàbá Akíntóyè ní ìbò tí ẹ̀ wìn òun náà ṣe gbé síbẹ̀. Àwọn tẹ́ wá torí ẹ̀ tí mọ voice note tẹ́ ṣe sílẹ̀ yìí ẹ mọ̀ pé ẹ ti bà nǹkan jẹ́ fúnra yín o. Ibo ni àwọn tẹ́ ń torí ẹ̀ ṣe nǹkan tẹ́ ṣe yìí, ibo làwọn wà lọ́jọ́ náà. As a matter of fact, tí wọ́n bá fẹ́ address leader of Yorùbá nation lẹ́ni, ta ni wọ́n máa ń dárúkọ? Ariwo orí social media ò lọ síbi kankan. Òun náà ní ibi tó lè mọ òun ló ti mọ lẹ ti rí yẹn. Ipe kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ ká ṣe kíní bó ṣe yẹ kó ṣe ṣe.
tẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́ lọ da plan yẹn rú nǹkan tí kò yẹ ká pariwo ẹ̀ síta rárá tí ò yẹ kán mọ̀ tó yẹ ká ṣe tí plan yẹn ti lọ tẹ́ bọ́ síta tẹ́ lọ dàrú ẹ̀yin náà ní kẹ́ máa ṣe declaration yẹn lọ ẹ̀yin ní kẹ́ mú action tẹ̀lé ṣùgbọ́n pé bóyá declare èèyàn kan wá forí lakú fún yín òun á wá lọ máa fi action tẹ̀lé kò sí ọmọ kọ̀ọ̀kan tó máa ṣerú ẹ̀ kò sí ọmọ kọ̀ọ̀kan tó máa ṣerú ẹ̀ láìláì kò dẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn wà láì kò padà rújú rárá ọlọ́rọ̀ gangan ó ti fohùn lẹ́ ẹni tó ní ọ̀rọ̀ ẹgbọ́n tó sọ ìyẹn Dr. Chief Sunday Igboho. ayé sọ ọ̀rọ̀ ká mọ parọ́ mọ́ra wa ká mọ wá bá sì dà nǹkan rú ká mọ sẹ́ẹ̀tì ara wa ọ̀pọ̀ báyìí òun náà ló mú ahólẹ̀ tó fi gbé gbogbo Yorùbá sí pé ńgbà náà ìpè ahólẹ̀ òun náà ní jà títì tẹ́lẹ̀ kí òun kò tó kí ọmọ gbéra ẹ̀ sí pé ẹ mọ parọ́ mọ́ ẹ mọ sọ̀nkẹ́tì ọ̀sẹ̀ ẹ mọ pínyẹn nú mo ń ju fún mi lẹ́lẹ́ mo fi sun bí báyìí èmi onílé ọlọ́nà ẹ mọ parọ́ wọn ti gbowó lọ fẹ́rẹ́ gbọ́ owó ni bàbá yín gbà lọ fẹ́rẹ́ gbọ́ mi ebe náà ní bàbá ìsìlẹ́gbẹ̀ẹ́ lábúrò ẹ̀ lọ́mọ ní fámìlì ẹ ti fámìlì yìí bọ́ta kún ní olídìí tí mo náà àbẹ́yìn sọmọ Yorùbá ni kí ni gbogbo àwọn ará kún bí mo fẹ́ kẹ́ sọ́ra fún gbogbo àwọn èèyàn dáadáa báyìí o ẹ sọ́ra ẹgbẹ́ mo láìkè yín gan gbogbo ẹnikẹ́ni tó bá gbóló federal government ó gbóló olóṣèlú kan ló sọ́rọ́ yìí sẹ́ yóò sàn kúrò jìjì àgbàkà ọ̀tọ́lọ̀ nkúlẹ̀ lọ. ó lẹ ti gbọ́ yẹn màmá Kogi ṣùgbọ́n nǹkan tẹ́ ṣe nǹkan ẹ ti bà nǹkan jẹ́ kò ń ṣe fẹ́ anybody o màmá I love yín dákúdákú agbé yín gẹ́gẹ́gẹ́ ẹ wá wo bẹ́ ṣe ṣe ra yín fún wa kò sí wàhálà Ọlọ́run ti jẹ́ ká padà mọ́ bí tẹ́ belong sí. Now eléyìí náà fún ẹ̀yin tí mídíà wọn ẹ̀yin sisters yẹn tẹ́lẹ̀ ẹ ti ṣe tán tí bàbá Akíntóyè ò bá ti declare lọ́dún yìí ẹ máa jókòó sọ fún wọn bóyá kẹ́ kọ́kọ́ lọ gbé Bánkọ́lé wá ná ṣe bẹ́ẹ̀ ti ní bàbá Akíntóyè ti gbowó ẹ mú proof owó tó gbà jáde ẹ mú jáde à ń dúró ṣebí fídíò tí Bánkọ́lé tó fi kọ́ ọmọ ogun jọ gbogbo ẹ̀ ló wà lẹ̀ gbogbo fídíò tó ti jánu òun máa gé orí ọba òun máa gé orí ìjòyè òun ò nígbà kan ṣe rally kan ṣe election ní Ọ̀ṣun àti Èkìtì ìgbà tí wọ́n ṣe primary tí wọ́n pè ó bọ́ síta ó lóun ò promise wa ní primary as a matter of fact the main election gangan ni àfi tí Bánkọ́lé bá máa jáde lénìí òbítíbitì mílíọ̀nù lòun síbẹ̀ yìí tí ìrí kankan nínú yín ẹ̀yin mídíà wọn kẹ́ bọ́ síta kẹ́ pé Bánkọ́lé kó bọ́ síta bí rí ṣe bọ́ mọ́ kọ́ ilẹ̀ Yorùbá ṣe bí olórí jagunjagun lòun náà òun náà sì ti sọ àìmọye ó sì ti sọ fún yín oríṣiríṣi ìdán tó lóun ti pa tó ti parọ́ ẹ̀ fún yín wípé òun máa ṣe mi tí ìrí kankan nínú yín kó bọ́ síta kẹ́ sọ wípé Bánkọ́lé o ìwọ náà ti promise wa báyìí ó sì ṣe ó yá bọ́ síta kó wá ṣe bóyá ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹ kọ́kọ́ gbé Bánkọ́lé bọ́ síta náà kárí tẹ bá rò wípé ariwo ìhàlẹ̀ yín ó máa ṣe jack ẹ ti báṣẹ́ jẹ́ mọ́ra yín lọ́wọ́ iṣẹ́ ti fọ́mọ yín ẹ̀yin ti fọ́mọ yín nú àgbà tí ò bá farabalẹ̀ àfaragbẹ̀gbà apariwo tó fún yín ẹ sinmi agbájá ẹnírọ̀ ẹ̀ sórí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ orí ta yín ni ẹ sì ti forí jálẹ̀ agbọ́n ṣé wá rí pápẹ́ ilé ìtẹ́jẹ sílẹ̀ yìí tẹ́rò wípé tẹ bá ti ṣe Ìgbòho àwa mú tiẹ̀ àwa mú tẹ̀lé wọ́n lè gbé irọ́ lẹ́pa ẹ̀yin tẹ́ declare yẹn náà ní kẹ́ lọ ṣe mega rally yín ẹ̀yin náà ní kẹ́ lọ organize gbogbo everything àsìkò tí wọ́n bá máa ṣe nǹkan náà máa ṣe ìwọ tó bá nítorí bàbá Akíntóyè Ìgbòho jáde bàbá Akíntóyè ò declare tó o bá lọ ṣe Yorùbá nation ta ló mú ẹ tẹ́lẹ̀ ta ló ránṣẹ́ pé wọ́n fọ́ọ̀sì ẹni ẹ má ṣe mọ̀ wọ́n kúrò jẹ́ kí àwọn gidi tí ọ̀rọ̀ yé jẹ́ kí wọ́n wọlé padà lọ bá àwọn olùlẹ̀ yín kò kan yé ẹ̀yin mídíà yẹn ẹ̀yin tí wọ́n bá ti ṣe ti wọn tínú yín máa ń dùn pé wọ́n bá kọ́mọ ẹnìmí yín jà tí wọ́n bá wá ṣe fún yín padà tẹ́ máa pèèyàn láàárọ̀ lọ́sàn lálẹ́ lóru ṣe jẹ́jẹ́ o fi wọ́n lẹ̀ máa jà ìgbà yẹn lẹ máa wá fọ̀fẹ̀rẹ̀ bọ́ síta ẹ jẹ́ kí peace reign unity la fẹ́ àbẹ́yìn gangan orúkọ yín disunity lẹ́ ń jẹ́ ẹ̀yin gangan lè ṣù gbogbo yín tẹ́ wá ń béèrè fún peace lẹ́ni you are evil èṣù ni yín ẹ̀yin èèyàn ìjẹ́ mọ́yé ìgbà tí mo ti ń pariwo lórí show ipe ká gba ìfẹ́ láàyè
ìfẹ́ láàyè ká gba ìfẹ́ ní ààyè torí mo mọ̀ pé ó máa já síbi tó ń já sí. Ẹ má jà separate, ẹ má jà ní favorite kó tó di pé yí pé everybody tó ní kálukú dúró lórí ọwọ́ ẹ̀. As a matter of fact, mo tún pe meeting àwọn media yìí pé okay, àwa ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ ká ṣe normal. Táwa bá ti papọ̀, everything á ṣe bákan. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní dára ṣe yín nínú meeting náà, ẹ má bínú. No ilé ọ̀nà ilé, mo tọrọ àforíjì, ẹ bèrè lọ́wọ́ gbogbo wọn tó wà ńbẹ̀. Àti kúrò nínú meeting nígbà tí wọ́n ti ń pe àwọn tí ò sí ńbẹ̀ pé ó béèrè fún peace, wọ́n dá peace ẹ̀lú láyà. Media wọn padà wá sọ níta pé wọ́n dá peace ẹ̀lú láyà. Ẹ̀yin yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ wá kúrú tẹ́ ń ga lẹ́ni, tẹ́lẹ̀ wá béèrè fún peace yẹn. Peace yẹn tẹ́ lọ ti wọlé. Ẹ̀yin ti ṣe ti yín nígbà yẹn. Ta lẹ ń dúró dè tó fẹ́ wá gba peace lọ́wọ́ yín. Ẹ ti wà in pieces. Ṣé rí lè tajọ kẹsẹ̀ bọ̀ yín? Ní ilé ayé yín tó bá ń bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́ràn. Ṣebele ẹgbà peace ni. A sì ti fún yín ní pieces. Kò sí peace kankan níbi kankan. No peace for the wicked. Nǹkan tẹ́lẹ̀ like tẹ́ gbé sílẹ̀ yẹn, ta ní kẹ́ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ká má fọwọ́ fẹ́. Tẹ́ ní nǹkan yẹn gangan lẹ fẹ́. Èmi personally mo ti wá bá yín tẹ̀sẹ̀ bọ̀. Òjò pé wé kókò kó lè fàyà kó fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Ẹ yé ṣẹ̀sìn kiri kẹ́lẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́ béèrè fún peace o. Lẹ́yìn tẹ́lẹ̀ dá peace nù nígbà kan. Ẹ wá peace, ẹ wá peace. Lọ́wọ́ ta ni lẹ ti béèrè peace? Lọ́dọ̀ ta ni? Ìjà ilé àfẹ́ jákú. Ṣé bí nǹkan tẹ́lẹ̀ kì tẹ́fẹ́ tẹ́lẹ̀ nìyẹn. Láti bí oṣù 3 sí 4 tí wọ́n ti ń bọ́ síta tí wọ́n ṣe show fún mi lójoojúmọ́. Wọ́n á pè wọlé, wọ́n á bú mi, wọ́n á bú ìyá, wọ́n á bẹ́bí, wọ́n á bára. Bó ṣe ń pè tán ṣe pè tán bú mi ni mídíà olóòórùn ọmọ àlè tó gbé bàbá tí ẹ pamọ́ sínú igbó tó wá lóò pé bàbá kí tó yè ló fẹ́ wá fi pa. Tí ó lè lọ gbé bàbá lákú bàbá là bàbá ẹ̀ kó gbé wá, kó wá lead, kó wá declare. Àbọ́kọ ẹ, ó lè gbé ọkọ ẹ náà. Wàlẹ́ kò sí tó kéré jù náà àwọn ọmọ ìgbé wá kó wá lead. Àwa gan ti wá dúró dè ẹ́ o. Gbogbo mídíà yín ó yẹ parapọ̀ kẹ́ ṣùrùjọ, kẹ́ fúnra yín kẹ́ di ẹyọ kan ṣoṣo pápá sójú kan báyìí. À ń dúró dè yín fún nǹkan tẹ́ fẹ́ ṣe fún bàbá Akíntóyè. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tínú yín dùn tẹ́ ń pàtẹ́wọ́ fún wọn. Ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ o. Ṣé mọ̀ pé tó bá ti ń ṣe inú yín máa ń dùn torí pé wọ́n bá kọ́mọ ẹni yín jà inú yín dùn. Ṣùgbọ́n tó bá wá ṣe ẹyọ kan fún yín ayé yín á bàjẹ́, ẹ wá máa sunkún kiri. Ìwọ tó lọ fẹ́ sọ̀rọ̀ síyàn ni. Ǹjẹ́ o ti ẹ̀ mọ nǹkan tó máa bá lẹ́nu onítọ̀hún? Ẹgbẹ́ kéèsì bá kọ́lé bọ́ta jọ kí gbogbo gbórógbó nǹkan tó ṣẹlẹ̀ gangan. My dear, màmá wọn, ó jẹ́ wọn ní àwọn wèrè tó kó síta yìí, wọ́n á ba ayé ẹ̀jẹ̀ bá, wọ́n á rún ayé ẹ̀. Ẹ mọ̀, àwa ti ṣiṣẹ́ jìnnà ṣàkọrọ̀ wípé lásán ni. Ó tiẹ̀ ti wá dá tẹ́ sọ wípé tí mo bá ti sọ wípé information wà lẹ́ onírọ́ ni mò ń pa. Mo wá fẹ́ fi yín ṣe scapegoat àwọn information yẹn láti máa gbé jáde this time around. Kẹ́ lè mọ̀ wípé tí mo bá sọ fún yín pé nǹkan wà ńlẹ̀, ó wà ńlẹ̀ ni. Ẹlẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀. Orí social media láyé yín máa jóná mọ́. Ó yá, tẹ́ ẹ bá bẹ̀rẹ̀, ẹ má dúró kó di December àbí ká wọ January 2023. Ìsìn ni kẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbógun ti bàbá Akíntóyè kí ayé yín kó lè run dáadáa. We are waiting for you. Oh God. Ẹlẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí wọn nígbà tó bá ń fún dára jẹ back to back tí inú yín dùn tẹ́ ń pè wọlé tẹ́ ń comment fún jẹ́ ṣé tí mo bá wá ṣe tèmi padà tẹ́ bá try láti wá pè mí àdára ó ti tó fi wọ́n lẹ̀ wàláì tàláì gbogbo èpè tí wọ́n ṣẹ́ níbi show yẹn tọ́nà ṣẹ́ fún ọ̀tá mi ẹ̀yin ló máa mú.